Ọlọpaa bẹ̀rẹ̀ ìwádìí lórí ikú àwọn ọmọ ìyá mẹ́ta Tooru pa sínú mọ́tò nílọrin. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ti kéde fún gbogbo àwọn onílé àti ayálégbé lágbègbè Sango Kulende nílùú Ìlọrin níbi tí àwọn ọmọ ìyá mẹ́ta kan ti kú lójijì látàrí ooru tó pa wọ́n sínú mọ́tò lọ́jọ́ àìkú ọ̀sẹ̀ tó kọjá yìí pé gbogbo wọn kò gbọdọ̀ jáde lọ síbikíbi lọ́jọ́ ìṣẹ́gun túsídẹ̀ẹ́ ọjọ́ 5 oṣù kẹta ọdún 2024 yìí. Ìdí ni pé àwọn fẹ́ fọ̀rọ̀ wá gbogbo wọn lẹ́nu wò ní lórí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún. Tẹ́ ò bá gbàgbé, àwọn ọmọ abilékọ Sílífàtù mẹ́ta, ìyẹn Mariam ẹni ọdún 10, Nudirat ẹni ọdún 8 àti Mohammed ẹni ọdún 2 ni wọ́n ń ṣeré nínú mọ́tò lásìkò tí ìyá wọn lọ mú índómì tí wọn yóò jẹ ní ṣọ́ọ̀bù. Àwọn ọmọ ọ̀hún tilẹ̀kùn ọkọ̀ mọ́ ara wọn tí ooru sì pa wọ́n síbẹ̀ lágbègbè Sango Kulende nílùú Ìlọrin. Ìṣẹ̀lẹ̀ yìí ni kọmíṣánná ọlọ́pàá ní Kwara Victor Ọláìyá ní ó jẹ́ kàyéfì fáwọn. Fún ìdí èyí, àwọn ní láti ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìwádìí láti mọ húlẹ̀húlẹ̀ rẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn olùgbé agbègbè náà ṣe wí, ó ní kọmíṣánná ní òun ti gbàṣẹ láti ọ̀dọ̀ ọ̀gá ọlọ́pàá pátápátá nílẹ̀ yìí IG Káyọ̀dé Ẹgbẹ́tókun, ó sì ti ní kí àwọn ṣèwádìí lórí ìṣẹ̀lẹ̀ náà dáadáa. Ọláìyá ti wá kéde fún gbogbo àwọn alámúlétì ìyá ọmọ yìí tó wà nínú ilé náà pé wọn kò gbọdọ̀ jáde lọ síbì kankan lọ́jọ́ 5 oṣù kẹta ọdún yìí nítorí àwọn ọlọ́pàá yóò wá sí agbègbè náà fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò tó kún. Ibrahim Alágúnmu ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé Online Television.